Ẹ kú dédé àsìkò yìí, orúkọ mi ò yí padà Àmọ̀tẹ́kùn Oòduà náà ni. Mo fẹ́ mú ẹ̀sàmpù kan wá lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ lórí ọ̀rọ̀ the Grand Chief Imam of Ògbómọ̀ṣọ́ land. Mo fẹ́ mú ẹ̀sàmpù tó jẹ́ pé etí mò ń sọ yóò yé gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́, ó jẹ́ Mùsùlùmí ni, ó jẹ́ Kírísítẹ́nì ni, ó jẹ́ òṣèṣe ni, àmọ́ tó jẹ́ pé èèyàn ni ó ti jẹ́ pé ìfi sẹ́ńtímẹ́ǹtì wo fídíò àlàyé tí mo fẹ́ ṣe yìí tó o bá gbọ́ tó o bá wá tó ń sọ nǹkan míì ìwọ nu Ọlọ́run. Ẹ wọ ọkùnrin ìmáàmù tí ń bẹ ní mọ́sálásí Alhaji Masuru Ejide, ẹgbọ́n tá a wí dáadáa o, mọ́sálásí Alhaji Masuru Ejide. Ṣé ẹ mọ̀ pé mọ́sálásí ọjà àgbó ni wọ́n pè é. Ọwọ́ lè máa jẹ́ pé mọ́sálásí yẹn o torí láyé ìjọ pẹ́fẹ́ kọ́lé náà ìlú ní òfin yín lẹ̀ ọ̀sẹ̀ nìkan ti ń ra rẹ̀ láyé ìjọ torí kálukú wá bí ló ṣe dìvẹ́lọ́pù ni pé ọ̀yà ẹ̀rọ kọ́ mọ́sálásí yìí táwọn èèyàn dáwó tí wọ́n kọ́ because according to history kìí jẹ́ wípé ọba kankan dìde pé mọ́sálásí yìí mo kọ́ fúnra ara mi ní mọ́sálásí ọjà gbó mọ́sálásí ìlú ni. Bẹ́ẹ̀ náà ní ilé tí ń bẹ nù ìlú, ilé ìlú wà bí àwọn town hall nǹkankan. Now under ta ni gbogbo ẹ̀ wà, under kábíyèsí, under local government, under state government, under federal bó ṣe pọ̀ wọlé ra wọn nìyẹn. Now ọ̀rọ̀ máàmù àti kábíyèsí lóòótọ́ àwọn ọmọ ọba tó wà mẹ́ngbà yẹn àwọn ni wọ́n fún àwọn mùsùlùmí láǹfààní pé ẹ̀rọ kọ́ mọ́sálásí yìí ó pọ́síbù ó sì pọ́síbù dáadáa pé bóyá torí pé ọba tí mẹ́ngbà yẹn jẹ́ mùsùlùmí àbí torí pé àwọn ọmọ ọba ọ̀pọ̀lọpọ̀ wọn mùsùlùmí ni wọ́n ò ní wọ́n fi kọ́ pọ̀ kíkọ́ tí wọ́n kọ́ mọ́sálásí yìí wọ́n kọ́ ilé ọlọ́ọ̀ni kìí ṣe ilé ọmọ ọba àbí ilé ààfin kìí ṣe àwọn ọmọ ọba nìkan ni wọ́n ń kírun mọ́sálásí ọjà gbó ìtọ́wá tó lé mbẹ̀ ni pé ǹjẹ́ nínú àwọn tọ́jọ́ máa sọ̀hún ìlú Ògbómọ̀ṣọ́ kábíyèsí o eléwo ni máa ń ṣe ìmáàmù bẹ́ẹ̀ kò sí gbogbo ọmọ ọba tí wọ́n mẹ́mẹ́ wọ́n tò lẹ́yìn ìmáàmù ni kí mo fẹ́ tẹ́lẹ̀ láti sọ ó ní wípé mọ́sálásí ilé ọlọ́ọ̀ni lẹ́yìn bá wùwà tí ọ̀dà àbí wà tó ń tọ̀ wù kò tẹ́yìn lọ́rùn ẹ fi ilé àtọ́ lọ́hùn ẹ̀sánpù òun fẹ́ mú wa ẹ wo mọ́sálásí tí Alhaji Masuru Ejide fowó ara wọn kọ́ ọkọ̀ tí bẹ́ẹ̀ mi mọ́sálásí ni mọ́sálásí Ejide ìmáàmù tó ń bẹ ní mọ́sálásí tí Alhaji Ejide fowó ara wọn kọ́ tí ń bẹ nílé wọn tẹ́gbẹ́ tó bá fẹ́ ṣe nǹkan òun náà ń gbowó òun náà ń ṣe òun náà tó bá fẹ́ pín nǹkan òun náà ń pín tí wọ́n sì tún ṣẹ̀tọ́ lé lórí ṣe é mọ̀ pé kò sí lẹ́yìn the Grand Chief Imam of Ògbómọ̀ṣọ́ land ẹ̀yìn ìmáàmù Àbíbù ló wà ìmáàmù ààfin bàbá Ejide ó sì torí rẹ̀ bó ṣe jẹ́ pé àwọn èèyàn ń fi ìpọ́n yẹ kí bàbá Ejide ó lé because personal property wọn ni àmọ́ wọ́n mọ̀ pé inú ẹ̀sìn nígbà tó ti jẹ́ pé wọ́n kọ́ tó jẹ́ pé mọ́sálásí wọ́n pè ó ti di Muslim community bàbá Ejide ó ti torí rẹ̀ kí wọ́n lé mọ̀ yìí o ìmáàmù yẹn náà ní mẹ́mbẹ̀ bàbá Ejide tó ní mọ́sálásí àtàwọn fámílì wọn èèyàn máàmù ni wọ́n àmọ́ máàmù tí wọ́n gbà tí wọ́n ní kọ́ máa bá wọn kírun nulẹ̀ òun sọ̀tá máàmù kí wọ́n pè lálàáfíà kò sí tí ń já láàfíà kájú Alhaji Ejide ṣe yẹn lọ tó bá jẹ́ pé wọ́n bá fẹ́ lò ó tí wọ́n bá fà láàfíà ni ojú ẹsẹ̀ gan wọ́n ti lé bàbá nàró jọ́kejì tí wọ́n ti kọ́ wọ́n wáyá tí wọ́n ti máa gbọ́ fèrèfèrè pé àgbọ́ pé wọ́n ní wọn lọ pè mọ́mú wa nígbà bá wá dé gbọ́bù lọ wà tó wá ti ní báyìí báyìí kíní kankan ojú ẹsẹ̀ lọ yẹ wọ́n lé àmọ́ torí wípé bàbá Ejide ní understanding pé lóòótọ́ àwọn làwọn kọ́ àmọ́ ó ti kú òní property àwọn ó ti di ti mùsùlùmí ọ̀rọ̀ ẹ̀sìn nìyẹn òun sọ̀rọ̀ pé mi mọ́ra lẹ̀ owó òbí mo tiẹ̀ fi rà personally ọ̀rọ̀ tí mo sọ yẹ kó lè yé yín báwọn mùsùlùmí ṣe ń ṣẹ̀sìn tí wọ́n nìyẹn
ronú tí mo sọ ẹni tó wà ní ìmáàmù Èjìdé táwọn bá tún fẹ́ pín nǹkan tí wọ́n máa ń pín lọ́dọọdún òun náà jókòó bàbá mẹ́mọ̀ wà bẹ́ẹ̀ torí automatically bàbá mẹ́mọ̀ lọ́gá rẹ̀ yóò jókòó bàbá mẹ́mọ̀ ó pín nǹkan yóò gbà tiẹ̀ àwọn èèyàn rẹ̀ náà gbà tiwọn láti gbà dé ìdìsí ẹ̀tọ́ tó wáyé kí bàbá Èjìdé ó ṣe fún wọn tó ń ṣe fún still ó sì sọ̀tà ìmáàmù even ó ń sọ̀tà bàbá Èjìdé because ó lè máa sọ̀tà ìmáàmù kọ́ máa sọ̀tà bàbá Èjìdé ẹ wo àárín yẹn lọ tẹ́bí ń jẹ́ aláṣọ yẹn ló pé ọ̀rọ̀ ẹ̀sìn wọn ẹ fílẹ̀ àwọn bíbù ìfẹ́ dá wàhálà lẹ́nu mi wọ́n máa tẹ́sìn wọn sọ wọ́n máa bẹ́sìn wọn ṣe rí ẹ̀yin tẹ́ ẹ̀ máa ń pa rẹ̀ ilẹ̀ ń tẹ̀lé ọwọ́ tí wọ́n ń jù lọ sákòsì wọ́n máa pápọ̀ tó ni. ẹyẹ káyé gun ẹ̀sìn àwọn bíbù yìí wọ́n mú wa ṣeré ni wọ́n máa tẹ́sìn wọn sọ kí wọ́n ti à ń sọ fún yín ẹ̀ gbọ́ à ń sọ fún yín ẹ̀ gbọ́ ẹ̀sán fún yìí gbogbo yín ẹ fèsì lé lórí tó ẹ pé tí mo sọ yẹn kò bá rí bẹ́ẹ̀ pé ẹni tí mẹ́ mọ́sálásí bàbá Èjìdé kò sọpọ́ọ̀tì ìmáàmù ọ̀tá ìmáàmù ni òun ló ṣe fídíò tá a ṣe dáhùn tá a sọ̀rọ̀ lórí ẹ̀ tán òun ló ṣe still àwọn mìíràn tó ń bẹ́ o tọ́jẹ́ pé tó fìdí sí bí wọ́n ṣe ń bá bàbá Èjìdé jà tí wọ́n ń bá ìmáàmù jà téèdì sí wọ́n bá ní pírọ́blẹ́mù ọ̀dọ̀ bàbá Èjìdé náà wọ́n tó lọ wọn lè lọ bí tí wọ́n ti ń sọ̀tẹ̀ o bàbá Èjìdé òsì torí ẹ̀ wọ́n mọ̀ sí i tí wọ́n ń pè lẹ́sìn wọn ló bẹ́sìn wọn sí rí nu kí wá ló dé ẹ̀yin gbàrà mi dé lẹ́rù inú dé ẹ̀ mọ̀ ń parẹ̀ náà àwọn tí wọ́n sì mọ̀ ń parẹ̀ wọ́n ń parọ́ fún yín pé bẹ́ẹ̀ kọ́ ẹ bèrè lọ́wọ́ ẹ̀ lómi tí ẹ bá ṣe bẹ́ẹ̀ mọ́rọ́ ẹ̀sìn wọn sí rí nìyẹn wọ́n jẹ́ kálàfẹ́ òjọba nínú Ògbómọ̀ṣọ́ ibi tí wọ́n ń tì yín lọ wọ́n fẹ́ dà lùmọ̀ yín lórí ni ọlọ́ọ̀bá ń gbọ́ ojú bẹ́ẹ̀ lọ gbogbo ọmọ ọba mo kí gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ mo kí gbogbo christian ẹ jẹ́ ká gbọ́rọ̀ yìí ẹ wò síra wa ẹ follow YouTube channel mi tóró rí YouTube mi ni màá máa dúrọ́ọ̀pù oríṣiríṣi prógáàmù mi sí nìsín ní lọ Facebook lọ títí mọ́ o ojú bẹ́ẹ̀ lọ wọ́n tó bá ṣe live program ẹ máa rí mi lórí Facebook àtàwọn fídíò kọ̀ọ̀kan àmọ́ àwọn fídíò tó bá wà very very important ẹ subscribe sórí YouTube channel mi wọn àyè gbọ́wọ́ pé ẹ subscribe ọ̀fẹ́ ni fídíò ló sì ní tìtẹ́ bá fẹ́ wò ojú bẹ́ẹ̀ lọ ẹ ṣe ó dìgbà kan náà orúkọ mi ò yí padà àmọ́ àtẹ́kùn ojú àgbò ẹ̀yẹ́ tẹ́ bá sì fẹ́ràn wà lọ́wọ́ yóò gbọ́n sọ Yorùbá ṣe. àkáǹtì nàmbà wa nìyẹn sálẹ̀ kò ní bàjẹ́ fún yín.